Ọjọ́ ìbànújẹ́ ńlá pátápátá gbà lógúnjọ́ oṣù kọkànlá ọdún tí a wà yìí, ìyẹn ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí, the 20th of November 2025. Ìní ọjọ́ náà ló máa jẹ́ fún ìdílé aṣíwájú ìran Yorùbá ní olóògbé Jeremiah Oyeniyi Obafemi Awolowo, pẹ̀lú bí ọmọ bàbá Awolowo tó gbajúmọ̀ tó jẹ́ gbajúgbajà ní ìyẹn Segun Awolowo Jr. bí bàbá náà bó máa ṣe dágbére fáyé tó kú lójijì lẹ́ni ọdún 62 years, tó sì jẹ́ pé káàkiri Nàìjíríà àti ilẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn èèyàn ńláńlá ni wọ́n ti ń fi àtẹ̀jáde síta láti bá ìdílé Awolowo kẹ́dùn, pàápàá àwọn ọmọ, ìyàwó àtàwọn ọmọ tí olóògbé Segun Awolowo Jr. tí ó fi sílẹ̀ sáyé lọ. Ẹ rántí wípé Segun Awolowo Jr. ó jẹ́ ẹni tó gbajúmọ̀, kódà ọ̀pọ̀ èèyàn ló lè fẹ́ wò pé àbí ọmọ Awolowo fúnra ẹ̀ ni, ṣùgbọ́n kì í ṣe ọmọ bàbá o. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó jẹ́ kó gbajúmọ̀ ni pé ọmọ ọkùnrin tí bàbá Awolowo bí tó ń jẹ́ Segun Awolowo Senior, lójijì ni bàbá náà máa kú lọ́dún 1963 lásìkò tí bàbá ẹ̀ tó wà lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n parọ́ mọ́ igbó fẹ́ dìtẹ̀ gbàjọba tó fẹ́ rán lẹ́wọ̀n. Àsìkò tí ọmọ Awolowo ìyún Segun Awolowo Senior tó sì kú, inú kù oṣù méjì tí wọn yóò bí Segun Awolowo ní tiẹ̀, ìyún ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún 1963, the 27th of September 1963. Látìgbà náà ìní Awolowo ìní ó ti sọ ọmọ mẹ́ lórúkọ mẹ́ Segun Awolowo Jr. tó sì jẹ́ pé Segun súnmọ́ Awolowo gan, bẹ́ẹ̀ ni Awolowo kì í fi ṣe rárá. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí ìyá Segun ìyún Sisi Aba Fọláwíyọ tí ọ̀pọ̀ ẹ̀ ti kú, ìyún bàbá Segun Awolowo Jr. inú lọ fẹ́ bàbá àdínní orílẹ̀-èdè Nàìjíríà ìyún Alhaji Wahab Fọláwíyọ. ṣáwọn ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú èyí, ìní ẹbí Awolowo náà máa kéde ikú òjijì Segun Awolowo Jr. Bẹ́ẹ̀ ó ní wọn kò tiẹ̀ ṣàlàyé irú ikú tó pa àtọ́ sì ní àjálù ńlá ní ìròyìn ìṣẹ̀lẹ̀ náà ìlú jẹ́ fún àwọn. Látìgbà náà làwọn èèyàn pàtàkì lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí látòrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn gómìnà bíi Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn, Babájídé Olúṣọlá Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ń fàtẹ̀jáde síta láti bá àwọn ẹbí Segun Awolowo Jr. láti bá wọn kẹ́dùn. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àìsàn inú mà ṣe Olúṣẹ́gun Awolowo. Agbọ̀pọ̀ láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ìní Olúṣẹ́gun Awolowo ló ti ń bá àìsàn kan ló ti ń bá farafinra, tó sì ní àìsàn ọ̀hún inú padà ṣe sábàbí ohun tó padà mú ẹ̀mí ẹ̀ lọ lẹ́ni ọdún 62 years ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Nígbà yí Olúṣẹ́gun Awolowo Jr. agbẹjọ́rò tó dáńtọ́ ni, bẹ́ẹ̀ ìní ó tún jẹ́ olùdarí àjọ tó ń rí sí ọ̀rọ̀ tí wọ́n kó jáde lórílẹ̀‐èdè Nàìjíríà, èyí the Executive Director of the Nigeria Export Promotion Council NEPC, ààrẹ ọdún 2013 sọdún 2021. Ìní Segun Awolowo ló fi di ipò náà.